ìlara ni àdàmọ́ bí tó ti ń wá. àmọ́ bí tó ti ń wá. Ọlọ́run wá gbogbo ẹ̀dẹ̀ ń sọ yẹn o ẹ̀yin kọ́ lọ lọ́hùn ó wá kó sínú àwọn ọba kan wọ́n lọ bá bàbá Tinubu ní mọ̀ kọ́lé nígbà tó mú wọn. nípa já bẹ́ẹ̀ ni. àmì àṣẹ kà síwájú. ọmọ olódò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ dúró lórí ẹsẹ̀ rẹ̀ ó ní àfilá kóun ó ṣe àtìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ bá sì gbàgbé tẹ́ ẹ bá rántí wípé oríṣiríṣi àwòye ló ti ń jẹyọ oríṣiríṣi èrò àti ìwòye làwọn èèyàn ti fi ń hàn lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nípa bí olóyè Sunday Adéyẹmọ bó ṣe bọ́ta tó ń kéde àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Eléyìí tí mo fẹ́ mú wá fún yín yìí ó ní ọ̀rọ̀ tuntun tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tún sọ ọ́ lásìkò tí ẹgbẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà àti àwọn ẹgbẹ́ ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tí wọ́n ṣe àbẹ̀wò káàbọ̀ kú àjàlà kú oríire sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nílé rẹ̀ tó wà nìbàdàn. Ẹ gbọ́ kí ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tún sọ. Sunday Adéyẹmọ Ìgbòho ó ní àníṣe àfi kí òun ó ṣe àtìlẹ́yìn fún olóyè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàṣeyọrí kódà láti ṣe ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tóun bá ṣe eléyìí ìyẹn ni pé tóun bá ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ní ẹ̀mí ìmoore ni o torí pé ẹni tó rí ni lọ́jọ́ ìṣòro téèyàn bá wá láǹfààní láti ṣe àtìlẹ́yìn fúnra ẹni bẹ́ẹ̀ ṣẹ̀rí wípé kò pọ̀ jù. Ó ní òun ò lè gbàgbé àwọn ìrírí tóun ti rí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sóun sẹ́yìn. Ó ní ìgbà tẹ́nìkan wá dé gẹ́gẹ́ bí ààrẹ tó wá ní ọ̀dà máa bọ̀ wálé o máa bọ̀ wá sílùú bàbá tá a ti bí ọ. Ó ní kí ló wá dé tóun ní ṣe àtìlẹ́yìn fúnru ẹni bẹ́ẹ̀. Ọ̀rọ̀ pọ̀ tí olóyè Sunday Ìgbòho sọ ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho eléyìí tó tún sọ ó yá ẹ jẹ́ ká gbọ́. wọ́n á mọ̀ sọ pé wọ́n lò lóògùn ìwọ́n ní kíní kan pẹ̀lú pé ìjọ ẹ̀gẹ́ wọn ò tí mọ̀ pé mi ò ẹgbẹ́ tó ti tọ́ lórí íńtánẹ́ẹ̀tì àwọn tó lọ́wọ́ gbé lórí ọ́fíìsì àní àwọn tó lọ́wọ́ kálẹ́sẹ̀ ìlú ìmọ̀ ẹja bí tí mo ń gbére lókè fẹ́ǹsì mi ló jìnà sọ lọ́wọ́ àlọ́lọ́ yẹn ṣé ìyá ọbẹ̀ bóòlù ẹni fẹ́ lọ bẹ́ẹ̀ bóòlù ẹ̀ ṣe ó ti tilẹ̀kùn pípa ó ti ti gbogbo ilẹ̀kùn àwọn ọmọ tó escape kan kónú lé ọ̀pọ̀ díẹ̀ wà níbà lẹ́yìn Ọlọ́run àtẹ̀mí tó ní mí ni mo escape sáwọn ọmọ tó rí kìlù kìlù àwọn ló lè fọ́ fẹ́ǹsì torí wọn ò ní làákàyè àwọn tí ń sọ̀rọ̀ yẹn bí wọ́n sì mọ sọ́ngbà náà yẹn wọ́n gbé ta lọ́rùn ránṣẹ́ tí wọ́n rán ni ẹ̀kú ló ṣe pa ta lọ́rùn ránṣẹ́ tí wọ́n rán ni wọ́n nìkan lọ́mọ Yorùbá ọkẹ́ kú dànù bàbá Tinubu tó wá sàánú mi tó fi gbélé wọ́n tó ló ti lọ́jọ́ APC o tẹ̀lé pé kò sí kíní yẹn lókè ni. ìlara ni àdàmọ́ bí tó ti ń wá. tí mo expect pé mo lè rí gbà wọ́n ti kú pé ẹ tó lọ́wọ́ jà fún mi lè ra bí bẹ́lẹ́ yóò di ilé wọ̀lú wa mọ́. àmọ́ bí tó ti ń wá. wọ́n tún wá rí wípé Ọlọ́run wá gbogbo ẹ̀dẹ̀ ń sọ yẹn o ẹ̀yin kọ́ lọ lọ́hùn ó wá kó sínú àwọn ọba kan wọ́n lọ bá bàbá Tinubu ní mọ̀ kọ́lé nígbà tó mú wọn. nípa já bẹ́ẹ̀ ni. àmì àṣẹ kà síwájú.
ọmọ olódò ọmọ olúgbọ́n ni mi ẹgbẹ́ tí mo kọ́ sọ wà ní ọmọ olúgbọ́n lè mi torí mo mọ̀ pé àwọn bàbá yọ̀ tán bàbá olúgbọ́n ò ní tàn mí yóò ní tán ní mi tàn ó gbòmìnira ó padà sórí ilẹ̀ bàbá rẹ̀ bàbá tí ń bẹ́ ń jọba bàbá rẹ̀ ni yóò bá parakudẹ̀ ní iṣẹ́ dẹ̀ yé ọ̀dẹ̀ mọ̀ kó o ṣe nǹkan kan ọ̀dẹ̀ mọ̀ pé jà ń jẹ̀ ń jà tí wọ́n nìkan lọ́mọ Yorùbá ni ìjà gbogbo Yorùbá là ń jà bẹ́ẹ̀ni ìjà gbogbo Yorùbá là ń jà àwọn Yorùbá wọn náà máa ń gbára bẹ́ẹ̀ni á jẹ́ lọ́bẹ̀. lákì Olódùmarè ebe ọṣà oníyọ nǹkan mo yẹ sísẹ́yìn àwọn ọ̀rẹ́ bàbá tí mo àwọn ọ̀rẹ́ Olúgbọ́n Adé ni wọ́n pa àwọn ọ̀rẹ́ Ládọjà náà pa mẹ́ wọn ọ̀rẹ́ lè fọwọ́ lẹ́rán sábàdà ni pé àwọn gbé fáwọn kẹtọ sí wọn dẹ pa ọmọ wa pé ìjọba tẹ̀lé ọ gbogbo yẹn lọ bẹ ẹ lọ bẹ o á dẹ lọ bẹ. kárí ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. àwa kì í kílẹ̀ ń pa ọmọ òun fún. ẹrẹ ti pé sẹ́yìn tí o bá rẹ tó kọ yẹ kẹ́nìkan wá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ní bàbá Tinubu ọ̀dà sẹ́mọ̀ pé ẹni pa gbogbo náà wà pẹ̀lú anọ́dẹ̀ àti gbogbo ìlú gbogbo ẹgbẹ́ ysdn àti gbogbo ẹgbẹ́ káàkiri pátápátá ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹgbẹ́ ti lẹ́lẹ̀ Yorùbá wọn dúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́wọ́ jẹ́ kí ẹ̀pẹ́ fún ẹ̀yẹ́ ọ̀pẹ́ fún yìí adẹ́jọ́ sàṣì gbogbo àwọn bàbá wa pátápátá wọ́n ti darí ìwà rẹ̀ ọ̀la àbúmọ̀ wọ́n lè ti darí ìwà ara ìdarí tí mo darí ìwà lórí ọ̀fẹ́ tí àrígbà ẹ̀fúwárì central stand ọlọ́run nípa ẹ̀rẹ́ o nípa ẹ̀rẹ́ o gbogbo àwọn bàbá tí ń tẹ lókè ní gbogbo ìwà káàkiri àgbáyé Amẹ́ríkà ní London káàkiri Canada ní Germany ní àti Italy gbogbo ayé ọlọ́run mo bá wà pẹ̀lú àṣẹ ìkéré òkèlè àṣẹ gbogbo ìkọ̀kan wálé o àmì àṣẹ pátá Australia wọ́n ti jọ oríṣiríṣi Canada, Australia, USA, Europe, South Africa, Latin America, Brazil. sọ ìwé ìbílẹ̀ láti gbà náà ẹ̀kọ́ máa ń lọ́wọ́ lọ kí Sunday yìí ọlọ́run bá mi kí ọlọ́run bá mi kí sílé o ẹ̀ẹ́dẹ̀ nípa rẹ̀ ẹ̀kọ́ ìpòtẹ́sọ yẹn wà pẹ̀lú ìgbà oṣù rẹ̀ bá ti bẹ̀rẹ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ sọ yẹn máa ń sọ̀rọ̀ àdàmọ̀ tó jọmọ ìwọ́ sọ̀rọ̀ orí pé ọlọ́run bá tóbi wá bẹ́lẹ̀ wa ọlọ́run àwọn ìdámọ̀ ìwò sọ yẹn jápa wọn lẹ̀ bàbá wọn oṣù mẹ́ta ló lò Ghana tó ti bẹ̀rẹ̀ kó ní wàá padà wá ṣẹ́jú òṣèlú tó fi pẹ́sidẹ́ntì ìtàn parẹ́ àwọn aláǹsì ní ìwà ẹ̀ láti yíbo lọ́wọ́ àwọn pẹ́sidẹ́ntì ayé ojú òní lọ́wọ́ ló gbé àwọn ọmọ Ìgbò wọn fẹ́ kébì náà tájú bàbá Tinubu lẹ̀ ó sì ní èmi ń tèmi ọmọ bàbá Tinubu ní ọmọ olódò jẹ ó sì sẹ̀ kejì ó sì wọlé mọ́lẹ́ mọ́ gbogbo ẹ̀ jẹ́ bàbá mi pátápátá ẹ̀ mọ́ Yorùbá ní orílẹ̀-èdè wà pẹ̀lú Tinubu Ota Sansan Media has been promoting businesses and brands through audiovisual jingle production, documentary, casting, writing, and advertising. Ota Sansan is the best plug for organizations, companies, business owners, and individuals who want to make their dream known to public. Connect to Ota Sansan Media International now. Visit us at 2nd floor at IGSO Raj House, Isaliabri, Ikoyi, Osun State, Nigeria. WhatsApp line +234 706 329 1779. Ota Sansan Media International, promoting businesses and brands. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
Ògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní ògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 Blood Tonic èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjẹ́ wọ́n tẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid èyí tá a mọ̀ sí oyún ìju, ikùn rẹ̀ gbẹ̀lú yìí. Wọ́n á máa rò bóyá ó máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn ló dẹ̀ ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀káwa tó wà ní Asurat Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request pé èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God heals.